Olúwa jẹ́ kó gba ìtẹríba. Èyí tó bá kọ̀ tí kò bá tẹríba fún iṣẹ́ yìí, èyí tó bá kọ̀ tí kò bá fi àyè sílẹ̀ fún iṣẹ́ yìí, ìdá Michael jẹ́ kó máa wá wọn rí. Ìdá Gideoni jẹ́ kó máa wá wọn rí. Iṣẹ́ yìí pẹ̀lú orúkọ ńlá rẹ̀ jẹ́ kó máa tẹ̀síwájú bí a ti bẹ̀rẹ̀ láyé ayọ̀ láti bẹ̀rẹ̀. À ń bẹ̀ yín gbogbo àwọn ọmọ yín tí ẹ ń lò fún ìgbẹ́lẹ́kẹ̀ iṣẹ́ yìí láti jẹ́ kí iṣẹ́ yìí máa tù. Má jẹ́ kí wọ́n farapa. Má jẹ́ kí wọ́n farapa. Wọ́n ó máa gbé, wọ́n ó máa sọ̀kalẹ̀, wọ́n ó máa bomi, wọ́n ó máa po cement, wọ́n ó máa gbé block, wọ́n ó máa mú ọ̀bẹ, wọ́n ó máa lo hammer, wọ́n ó máa lọ, wọ́n ó máa bọ̀. Alágbára ńlá ẹnikẹ́ni yálà ọmọ ọjọ́ ni yálà àwọn oníṣẹ́ ni yálà àwọn tí ó ń lò láti fi owó sílẹ̀ tàbí láti lọ ra ohun èlò wa. Mo bẹ̀ ọ́ ní wákàtí ọ̀wọ̀ ẹnikẹ́ni má yẹ kó farapa. Ayọ̀ la fi bẹ̀rẹ̀, Olúwa jẹ́ ká fa ayọ̀ ló jẹ́. Ìbànújẹ́ má yẹ kó papọ̀ má yọ̀ wá. Ẹkún má jẹ́ kó dorí ẹnikẹ́ni kó lò. Mo wá bẹ̀ ọ́ gbogbo àwọn tí ó ti lò láti bẹ̀rẹ̀ yìí láti jẹ́ kí iṣẹ́ yìí máa tẹ̀síwájú. Àní àti gbogbo àwọn tí ìwọ yóò tún máa lò láti máa gbé iṣẹ́ yìí ga. Gbogbo àwọn tó ti lò láti bẹ̀rẹ̀, àwọn tó ń lò lọ́wọ́lọ́wọ́, àwọn tó tún máa lò, wọ́n ti rí ìbẹ̀rẹ̀. Olúwa Ọlọ́run lágbára ńlá jẹ́ kó parí bá wọn láyọ̀. Nígbà tí wọ́n bá parí iṣẹ́ yìí jẹ́ kó ṣojú ẹ̀mí gbogbo wa. Nígbà tá a bá bẹ̀rẹ̀ sí í ṣí ilé ìtura yìí, ilé ìgbé yìí, ilé àlùfáà yìí, má jẹ́ ká fẹ́nikẹ́ni ṣàwátì. Mo wá fi bàbá wa lé yín lọ́wọ́ àti gbogbo àwọn àgùntàn tí ó kọ́ lé wọn lọ́wọ́. Bàbá mi àti Ọlọ́run mi láàrin gbogbo wọn, ẹnikẹ́ni má jẹ́ kó jọ́ mi èké. Ikú má jẹ́ kó jẹ́ ẹnikẹ́ni kan. Àrùn má jẹ́ kó ṣe ẹnikẹ́ni lọ́jọ́. Bí gbogbo wa ti péjú pésẹ̀ àtàwọn tó wà ní ìdálẹ̀, ọkàn wọn wà níhìn yìí. Àwọn tó ń bẹ níbi iṣẹ́, ọkàn wọn wà níhìn yìí. Àwọn mìíràn ń bọ̀ lọ́wọ́lọ́wọ́. Àwọn tí a ti wà níhìn yìí rè, a ti fojú rí, a sì ní ìgbàgbọ́ pé ẹ̀yin Ọlọ́run ti ṣe yọrí. Nígbà táwọn bẹ̀rẹ̀ sí ṣíta máa gbẹ́nu rẹ̀, orúkọ Jésù má jẹ́ ká fẹ́nikẹ́ni ṣàwátì. Ikú má jẹ́ kó jẹ́ ẹnikẹ́ni kan. Ní orúkọ Jésù ayé má jẹ́ kó lágbára lórí wa. Mo wá fi gbogbo àwọn olùṣọ́-àgùntàn agbo ilé ọlọ́wọ́. Mo fi gbogbo àwọn òjíṣẹ́ agbo ilé ọlọ́wọ́. Bàbá wa ẹ̀yin ló níṣẹ́, ẹ̀yin ló bá tó máa tini lẹ́yìn, ẹ̀yin ló bá tó rán ni níṣẹ́ tí fàyà tí. Ẹni ká má ṣe bẹ̀rù níbi tí ẹ̀rù kò bá sí. Ṣebí nígbà tí ẹ rán mọ́ Sólómọ́nì fúnra yín lẹ gbé dìde, bàbá rẹ̀ ló yẹ kó ṣe. Ṣùgbọ́n nítorí ìdí kan àti èkejì ẹni kò tọ́ sí. Ṣùgbọ́n ẹ wá gbé fún ọmọ rẹ̀. Nígbà tí ẹ sì gbé lọ́wọ́ fúnra rẹ̀ ló béèrè. Àwọn ọlọ́lá àti àwọn ènìyàn ìlú lókèrè àti nítòsí wọ́n bẹ̀rẹ̀ sí dánwò ìkọ́lé jọ. Ìrora ọ̀fẹ́ ni mo béèrè fún iṣẹ́ yìí lórí olùṣọ́-àgùntàn, lórí àwọn àgùntàn, lórí àwọn ènìyàn, àwọn tí ń kọjá lọ, àwọn tó ń bẹ lókèrè, àwọn tó ń bẹ láyìíká, ìrànlọ́wọ́ òtítọ́ láti gúúsù, láti àríwá, láti ìlà, láti ìwọ̀. Bí a ti ń bẹ̀rẹ̀ iṣẹ́ ìlọ́wọ́lọ́wọ́ báyìí, orúkọ Jésù ẹ̀dọ̀ títí Èkó, títí Àbújá, gbogbo bí tí ẹ̀ka ìjọ yìí wà, òjò ìbùkún rẹ lórí iṣẹ́ yìí tí ìwọ yóò máa fọwọ́ tó wọn lọ́kàn. Wọ́n máa gbé ìbùkún jáde ti gbé iṣẹ́ ìdíje o, má jẹ́ kó ṣubú. Ayérayé Olúwa ti bolú wa. Ètò fẹ́ nínú ilẹ̀. Bí a ti kọ́ ilé yìí báyìí, ìjì ayé má jẹ́ kó fẹ́ dà. Ọmọ aráyé má kó di bàjẹ́. Lákòótán mo wá bí ọ. Ilé yìí o fún ilé gbígbé ni. Láti máa jẹ́ kí iṣẹ́ rẹ̀ kó máa tẹ̀síwájú. Láti mú kí ọkàn àwọn ènìyàn rẹ̀ kí ó balẹ̀. Àìrójú àìráyè má jẹ́ kó jẹ bá wọn. Ilẹ̀ má jẹ́ kó gbóná mọ́ wa. Abẹ́bẹ́ àgbà má jẹ́ kó fẹ́ lù wá. Ilé yìí ilé gbígbé ni, alààyè ni ó sì máa gbé bẹ̀. Ikú má jẹ́ kó wọnú ilé yìí. Ilé ìgbé àlùfáà yìí àti ìjọ rẹ̀ yìí àti gbogbo náà gbà yìí. Bàbá má ṣe ní bẹ̀rẹ̀ àgbà. Bàbá má ṣe ní bẹ̀rẹ̀ àgbà. Olúwa má ṣe ní bẹ̀rẹ̀ àgbà. Ṣé ní ilẹ̀ mímọ́ rẹ̀? Ṣé ní ilẹ̀ ológo? Gbogbo àwọn tó fi ń lò láti gbé iṣẹ́ náà dìde. Aláṣẹ ló jẹ́ kó jẹ bá wọn. Jẹ́ kó máa rí jẹ. Jẹ́ kó máa rí náà. Jẹ́ kó máa rí lò. Ikú rẹ̀ bá wọn. Pẹ̀lú àwọn àyànfẹ́ rẹ̀ àwọn tó ti pẹ̀ tó ti yàn. Nítorí pé àwọn tó pè àwọn ló yàn, àwọn tó yàn, àwọn ló ṣe lógo. Àwọn tó ṣe lógo àwọn ní tirẹ̀. Mo fi ògo fún ọ nítorí oore ọ̀fẹ́ tó fi fún mi lẹ́yìn.
ẹsẹ̀ tó mú àti bí lónìí Olúwa ṣe lẹ́tí àlàáfíà. Bí mo ti wá sí lónìí àwọn ọmọ rẹ̀ jẹ́ kó mọ ìgbà náà sí. Ayé ẹnìkan wọn jẹ́ kó dọ̀tí. Ìgbà wọn jẹ́ kó dọ̀tí. Ìtura lẹja ń gbé nínú ibú. Ìtura lóòrùn fi wọ̀. Lórúkọ ti Jésù ayé wọn jẹ́ kó bẹ̀rẹ̀ sí. Ìtura jẹ́ kó máa bá wọn gbé. Àṣà kan ò gbọ́dọ̀ wọnú ibú lọ gbọ́ mẹ́jà. Àṣà kan ò gbọ́dọ̀ wọnú lílọ gbọ́ máa dìyẹ. Olórí ayé àṣẹdá ayé o. Àti oyún inú. Má jẹ́ kẹ́nikẹ́ni kábàámọ̀ bá wọn. Títí wọ́n fi parí iṣẹ́ ayọ̀ jẹ́ kó máa kú. Nígbà tí a bá parí iṣẹ́ ìjẹ́ká lè kọ́ni hallelujah. Jẹ́ kó níbẹ̀ kó ṣẹlẹ̀. Jésù Kristi Olúwa wa. Dáfídì sì pàṣẹ láti kó àwọn àlèyàn àwọn agbẹ́kúta láti gbé òkúta láti fi kọ́ ìfún ìdè àti ẹsẹ̀ kẹrin ará Sídónì àti àwọn ìdílé Sólómọ́nì ọmọ mi ọmọdé ni ó sì lọ. A ó sì ṣe tóbi dandan fún òkìkí àti ògo kágbogbo ilẹ̀ náà. Nítorí náà, èmi ó pèsè ilẹ̀kùn èmi ó fi tó kú. Ẹsẹ̀ ìkẹfà. Dáfídì sì wí fún Sólómọ́nì pé ọmọ mi ó ṣe sí èmi ní. Ọ̀rọ̀ Olúwa tọ̀ mí wá wípé ìwọ ti ta ẹ̀jẹ̀ sílẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀. Ìwọ sì ti ja ogun ńláńlá. Ìwọ kò gbọ́dọ̀ kọ́ ilé fún orúkọ mi nítorí tí ìwọ ta ẹ̀jẹ̀ pípọ̀ sílẹ̀ níwájú mi. Ẹsẹ̀ ìkẹsàn-án. Kíyèsí a ó bí ọmọ kan fún ọ ẹni tí yóò ṣe ènìyàn ìsinmi. Èmi yóò sì fún un ní ìsinmi lọ́dọ̀ gbogbo àwọn ọ̀tá rẹ̀ yíká káàkiri. Nítorí orúkọ rẹ̀ yóò máa jẹ́ Sólómọ́nì. Yóò sì fi àlàáfíà àti ìbákẹ́kẹ́ fún Ísírẹ́lì di ọjọ́ ayé rẹ̀. Ẹsẹ̀ ìkẹlá ẹ. Ǹjẹ́ wọ́n máa mí rẹ̀? Ẹsẹ̀ ìkejìlá. Kí Olúwa kí ó kún fún ọ, kí ó sì fún ọ ní àṣẹ ní ti Ísírẹ́lì. Kí ìwọ kí ó lè pa òfin Olúwa Ọlọ́run rẹ mọ́. Nígbà náà ni ìwọ ó máa pọ̀ sí. Bí ìwọ bá ṣe àkíyèsí láti mú àṣẹ àti ìdájọ́ tí Olúwa pa fún ọ. Kí o sì ṣe onígboyà, má bẹ̀rù, bẹ́ẹ̀ ni kí àyà tí ó má ṣe fò. Nínú ìkájú mi, èmi ti pèsè fún ilé Olúwa náà. Ọ̀kẹ́ márùn-ún tálẹ́ǹtì wúrà, ẹgbẹ̀rún tálẹ́ǹtì fàdákà. Pẹ̀lú àwọn oníṣẹ́ ń bẹ fún ọ lọ́pọ̀lọpọ̀. Àwọn gbẹ́nàgbẹ́nà àti àwọn oníṣọ̀nà òkúta àti igi ènìyàn ní oníṣẹ́. Ìtì wúrà, fàdákà àti idẹ àti kò ní ìwọ̀n. Nítorí náà wà pẹ̀lú yín. Gbogbo wa ti fi ìsinmi fún yín ní àkókò. Kò ń sáà ti fi àwọn tí ń gbé ilẹ̀ náà lé mi lé ọwọ́. A ti ṣẹ́gun ilẹ̀ náà níwájú Olúwa. Àní àti ọkàn yín sí àtiwá Olúwa Ọlọ́run yín. Nítorí náà kí ẹ sì kọ́ ibi mímọ́ Olúwa Ọlọ́run láti mú àpótí ẹ̀rí tí májẹ̀mú Olúwa wọ inú rẹ̀ àti ohun èlò mímọ́ Ọlọ́run sínú ilé náà tí a ó kọ́ fún orúkọ Olúwa. Báyìí ni a parí ẹ̀kọ́ náà. Kí Olúwa tó bùkún kíkà àti gbígbọ́ ọ̀rọ̀ rẹ̀ ní ìgbàlà yìí. Hallelujah! 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 Orin hallelujah kò ní tán lẹ́nu rẹ̀. À ń ṣe àjọyọ̀ ìfilọ́lẹ̀ ilé Ọlọ́run lónìí. Bí ògo ń jẹ́ ti Olúwa bá a ti ń ṣe tọlọ́run, Olúwa yóò ṣe tiwa fún wa. Ìfilọ̀ wa lórí alẹ̀ yìí ṣókí ni
èyí tí à ń ṣe lọ́wọ́lọ́wọ́ ìfilọ́lẹ̀ òkúta ilé olùṣọ́ àgùntàn ni à ń ṣe. Gẹ́gẹ́ bí a ti mọ̀ wípé ẹ̀sìn ti ọjọ́ tòní ó pín sí ọ̀nà méjì. Ìfilọ́lẹ̀ ilé olùṣọ́ àgùntàn èkejì ọ̀kàndínlógún tí a dá ìjọ yìí sílẹ̀. Tí àkọ́kọ́ lè à ń ṣe lọ́wọ́lọ́wọ́ bí ògo ti ń jẹ́ ti Olúwa. Ayẹyẹ àjọ̀dún ọdún kọkànlélógún a ó bẹ̀rẹ̀ sí. So ẹ jọ̀wọ́ kẹ́ má ṣe kánjú. Á dájúdájú Olúwa ti wà pẹ̀lú wa. Mo sì mọ̀ wípé bí a ṣe ń ṣe ayẹyẹ yìí dájúdájú èmi àti rẹ̀ a ó mú ayọ̀ sí wa. Jésù á wà pẹ̀lú wa. Mo tún wá fi àsìkò yìí kí àwọn bàbá wa yìí lọ sí wa. Wọ́n bá wa pé síbí yìí ní ọjọ́ tó ní. Evangelist Odmosu láti ẹ̀ka ìjọ wa kejì ti ìlú Ìjẹ̀bú-Jésà. Ẹ bá mi kí wọn. Ẹ káàbọ̀ sà. Ẹ má jìnnà sí wa o. Bákan náà àwọn bàbá wa láti Ẹ̀sà Òkè Superior Senior Leader Adéníran àwọn náà wà pẹ̀lú wa níbí. Jésù á wà pẹ̀lú gbogbo wa. Àpèjẹ Olúwa. Bákan náà mo tún fi olùṣọ́ àgùntàn wa láti ìlú Ẹ̀rìnyì ẹ bá mi kí wọn. Hallelujah. 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 Mo tún wá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run nítorí pé aṣoríire. Torí wípé èmi máa ń wò pé bí a bá ti ń ṣe nǹkan yẹn tí èèyàn ńlá bá ń wá bẹ̀ dájúdájú Olúwa lọ́wọ́ sí. Àwọn bàbá wa yìí gbogbo wa la mọ̀ wọ́n. Bí wọ́n ti jẹ́ èèyàn pàtàkì láàrin ìlú, wọ́n tún jẹ́ èèyàn pàtàkì ní agbo Ọlọ́run. Wọ́n nawọ́ ìfẹ́ sí wa púpọ̀ púpọ̀ nínú ìjọ yìí. Bí ó tilẹ̀ jẹ́ wípé ìlànà wa ò ṣe bákan náà, ṣùgbọ́n ìjọ ẹ̀mí jọ ni wá. Ìjọ ẹ̀mí kan náà lájọ́ ń ṣe. So wọn ò bóyá wa kéré nínú kóhun for one ni wọ́n ti wá. Lọ́jọ́ tòní ó yẹ kó wà ní Nígùsà ní àkọọ́lẹ̀ ìjọ tí wọ́n gẹ́gẹ́ àwọn kejì pé dájúdájú àwọn agbọ́gbọ́n sí pé àwọn òbí jẹ́ mọ̀jẹ́ wà. Tó ní kóòtù púpọ̀ pé orí wọn láàrin wa. Àgbélébùú náà tí wọ́n gbé kò ní jẹ́ mọ́ wọn. Bẹ́ẹ̀ tí wọ́n ní sí wọn lágbára Kristi èṣù ẹ̀ṣẹ̀ ò ní ìbàjẹ́. Àwọn bàbá wa náà ní. Gbogbo alolúwa máa lò fún iṣẹ́ rẹ̀ o. Èṣù oníyàwó lò. Lágbára Ọlọ́run a ó ṣe délẹ̀ lérí. A ó ṣe gbàdé ògo. Jésù Olúwa wa. Ẹ ṣe àmì sọ. Tókí náà ni pé lẹ́yìn ìgbà tó bá parí bí a ó wọlé sí ilé Olúwa. Ìgbà yẹn la ó tó bẹ̀rẹ̀ ayẹyẹ ní pẹrẹu. Òní lò ní jẹ́ ẹni abẹ lọ́wọ́. So ẹ má ṣe jẹ́ ká kọjú. Jésù wà pẹ̀lú wa. Jésù ń bẹ láàrin wa. Ayọ̀ ni o. Ayọ̀ ni tọmọ Ọlọ́run. Jésù Olúwa wa. Bẹ́ẹ̀ ló kàn. N tó kàn nìyẹn. Ó dà ẹni tí a fẹ́ mọ́ lórí ẹni tí a fẹ́
Jésù. Ó rán wa létí bí Ọlọ́run ti bá Dáfídì sọ wípé yóò kọ́ ilé fún ní Jerusalem, ṣùgbọ́n along the line kọ́ ilé Ọlọ́run mọ́. Dáfídì bí ọba ó ti jà ọ̀pọ̀lọpọ̀ ogun, àǹsó ó ti tẹ ẹ̀jẹ̀ sílẹ̀ fún láti fẹ́ lò àti ti bá dá májẹ̀mú. Ẹ̀jẹ̀ rèé ó ti wà ní ọwọ́, a wà lè fi ẹ̀jẹ̀ kan blọ́ọ̀kì kì í ṣe ìkọ́lé Olúwa, ṣùgbọ́n kí májẹ̀mú ọ̀ má bàa kúrò nídìílé Dáfídì, Sólómọ́nì ọmọ rẹ̀ la gbé dìde àti kọ́ ilé náà. Hallelujah. Hallelujah. Bí a bá kà á tán pátápátá àti ibòmíràn kan ti kọ́ nípa ẹ̀ sí, ẹ rí i pé one, Dáfídì pèsè ohun èlò sílẹ̀ bí ẹni tí àkọ́kọ́ tààrà pé yóò kọ́. Sólómọ́nì nígbà tó di ọba pàápàá ẹ̀hún náà tún ní tiẹ̀ lọ́wọ́ àtògbélẹ̀. Now láti ta wá lára wọn ni ayaba Ṣébà láti kángun ayé. Lẹ́yìn tó kọ́gbọ́n Sólómọ́nì ó ta Sólómọ́nì, a ò kọ orúkọ wọn sínú ìwé mímọ́, ṣùgbọ́n tí Ọlọ́run lò láti kọ́ ilé ẹ̀. Hallelujah. Hallelujah. Bí ó sì ti wà nígbà ni bẹ́ẹ̀ náà ló wà nísinsìnyí, bẹ́ẹ̀ náà ni ó sì máa rí tí a ti ayérayé. Bí à ń kọ́ ilé Ọlọ́run tàbí bí à ń kọ́ vicarage, nǹkan kan náà ni A&B ni tẹ̀gbọ́n-tàbúrò ni ilé Ọlọ́run kan, ilé àlùfáà kó wà lẹ́gbẹ̀ẹ́. Àlùfáà gbọ́dọ̀ jìnnà sí ọ́fíìsì ẹ̀ ìṣiṣẹ́ ẹ̀. So àti ilé Ọlọ́run àti ilé àlùfáà nǹkan kan náà ni. Nísìnyí àti rí báyìí àbẹ̀tí máa ń sọ yìí. Àdáwà ni pé ó ti lè sí ẹ̀mí wa tó ń ṣe kò níyì nígbà tá a máa tún ṣe náà àti alàgbà wa ìṣẹ́wọ̀ ẹ̀jẹ̀ àtàwọn náà gbogbo Àmín Jésù. bí a bá ti ń ṣe foundation ní Sẹ̀lẹ̀ bẹ́ẹ̀ la máa ṣí ilé ní ayọ̀ ní o. Àmín. Lórúkọ Jésù. Kí ẹ má bàa fi ọ̀rọ̀ púpọ̀ gbà wá ní àkókò, 1 Chronicle 22 yìí ibi tẹ́kàn bá mi lọ fẹ́rẹ́fẹ́ ó ní ẹsẹ̀ kẹwàá yẹn, ìkọkànlá àti. Owó kan ilé kan. Orúkọ mi. Ẹ ṣe. Owó kan ilé kan fún orúkọ mi. Owó sì jẹ́ ọmọ mi. Èmi ó sì jẹ́ bàbá fún un. Èmi ó sì fi ìdí ìjọba rẹ̀ múlẹ̀ nítorí Ísírẹ́lì láéláé. Ǹjẹ́ ọmọ mi, kí Olúwa kí ó pẹ̀lú rẹ, ìwọ sì máa pọ̀ sí i, kí o sì kọ́ ilé Olúwa Ọlọ́run rẹ bí ó ti sọ nípa tìrẹ. Kìkì kí Olúwa kí ó fún ọ ní ọgbọ́n àti òye, kí ó sì fún ọ ní àṣẹ ní ti Ísírẹ́lì, kí wọ́n tí ó lè pa òfin Olúwa Ọlọ́run rẹ mọ́. Hallelujah. Hallelujah. Nígbà tí a bá gbọ́ àṣẹ Ọlọ́run. Kí ló dé? Nígbà tí a bá tẹ̀lé òfin Ọlọ́run. Agbákọ́ni. Nígbà bá tilẹ̀ jẹ́ ìgbẹ́ agéjù. Ṣùgbọ́n nígbà tí a bá gbọ́ tí a bá rìn níbẹ̀, tí a bá tẹ̀lé, tá ò bẹ̀rù, tá ò wọ̀ sí, tá ò wò sí, tá ò ṣe èmi kìí ṣayá lọ́ọ̀dì, èrè tó ń bẹ̀. Èsì ìṣàlẹ̀ yìí ló jẹ́ a gbàdúrà kí Ọlọ́run kó sòkúta rọ́pò ẹnikẹ́ni, àná kó lò fóògbó rẹ̀, ṣùgbọ́n gbò bá wá yá tá a bá wá ń sá kí là ń sọ yẹn, ó fẹ́ lomi ìrọ́pò ní tá à ń sọ nìyẹn. Ṣùgbọ́n tí a bá gbọ́ ìkìlọ̀ tí a bá bẹ̀rù tẹ́rù bá wa pé bàbá máa ta àpò sìmẹ́ntì ní 1,000 tàbí 2,000 a bag, tá a sì máa lo bí hundreds of bags. Olúwa ló ní ilé òun ló ń kọ́ òun ló ń ṣiṣẹ́. Kẹ́wọ́n tó ṣẹlẹ̀ o, Ọlọ́run ti pinnu pé a kọ́ ilé fún òun ní Jerusalem, òun pẹ̀lú Dáfídì náà jọ sọ, ṣùgbọ́n a rí pé a ti ta ẹ̀jẹ̀ sílẹ̀, ṣùgbọ́n orí ọ̀fẹ́ náà kò kó nílé ẹ̀. A gbé Sólómọ́nì dìde, a sì pèsè fún Sólómọ́nì. A tún gbóbìnrin dìde láti kángun ayé láti wá ta Sólómọ́nì lọ́rẹ kí ilé náà kó lè ṣe é kọ́ ni. Nítorí náà ṣe ni mo ń fàkókò ìrọ̀ wá pé tá a bá bẹ̀rù, tá a bá fòyà, tá a gbàgbọ́, tá a sì ní ìgboyà sí ìrìnàjò náà, a kúkú di kọ́kọ́ láìpẹ́. Wòlíì lè ti jíṣẹ́ lórí ilẹ̀ yìí pé oṣù mélòó kan náà fi kọ́ o. Tá a bá sáré, tá a bá gbàgbọ́ bẹ́ẹ̀
nǹkan kan ṣẹlẹ̀ 13. ẹ̀ṣẹ̀ kẹtàlá. nígbà náà ni ìwọ ò máa pọ̀ sí i bí wọ́n bá ṣe àkíyèsí láti mú àṣẹ àti ìdájọ́ ti olúwa ṣe pọ̀ ọ́. hallelujah. hallelujah. òun náà wípé ká má bẹ̀rù. èmi ní olúwa bó ti kí economic recession tàbí economic trend tàbí global bàbá bẹ̀rù tá a fòyà tá a ṣojo à ń lè rí wa lò. nítorí náà gbogbo nǹkan tó ti bá lọ́n dẹ́jẹ́ jẹ́jẹ́ pé ó ṣe fún ilé àlùfáà yìí jẹ́ kó wà lọ́kàn ẹ̀ bẹ́ẹ̀ àfi kó ṣe jù pápá bí wọ́n ṣe lè rò lọ́kàn lọ. láti mú àṣẹ àti ìdájọ́ tí olúwa pa fún Mósè ṣẹ ní ti Ísírẹ́lì múra gírí kí o sì onígboyà má bẹ̀rù bẹ́ẹ̀ ni kẹ́yà kó má ṣe fò ọ́. along the line ojú ogun le ṣùgbọ́n wọ́n débẹ̀ fáwọn tó gbàgbọ́ bí a bá gbàgbọ́ bí a bá tẹ̀lé bí a bá súnmọ́ lọ́run lákòókò yìí tí ìbá ṣe pé àkókò gbọ́dọ̀ wá ń sá ní ṣọ́ọ̀ṣì pé wọ́n kúkú ti bẹ̀rẹ̀ lọ́ńṣì wọ́n máa kọ́lé àlòkù. ká gba olúwa gbọ́ n tó wù yìí ká tẹ̀lé lórúkọ Jésù yóò ṣe é ṣe fún wa. mi ò mọ tó pinnu lọ́kàn o wọn náà ti mọ tí mo pinnu lọ́kàn ṣùgbọ́n ó sì gbọ́dọ̀ máa tẹ̀síwájú sí Zekaraya 6:15b. àwọn tí ó jìnnà rere yóò wá ìkọ́lé ní tẹ́ḿpìlì olúwa ẹ̀yin yóò sì mọ̀ pé olúwa àwọn ọmọ ogun ti rán mi sí yín yóò sì rí bẹ́ẹ̀ bí ẹ̀yin yóò bá gba ohùn olúwa ọlọ́run yín gbọ́ nítòótọ́. ṣàgbọ́ bẹ́ẹ̀ yóò sì rí bẹ́ẹ̀ bí ẹ̀yin yóò bá gba ohùn olúwa ọlọ́run yín gbọ́ nítòótọ́ ní orúkọ Jésù gbogbo ìpinnu wa lórí ilé yìí yóò bọ́ sí rere fún wa. gbogbo ìgbìmọ̀ ìkọ́lé yìí gbogbo àgbààgbà ìjọ ní orúkọ Jésù Olúwa yóò kún yín lọ́wọ́. àwa náà ẹ̀yin náà èmi náà gbogbo wa náà tí Olúwa yóò lò bàbá yóò kún wa lọ́wọ́. lọ́dọ̀ ọmọ Ọlọ́run kì í sí kò sí èmi máa ń bẹ ni lórúkọ Jésù á máa rọ́wọ́ yọ bí ìta kọ̀dùn kọ́ o ọwọ́ wa máa ròkè gbogbo ohun tá a fowó ṣe a ò ní fìrà ó ṣe kí n wá sọ àṣírí kan fún wa kí n tó sọ̀kalẹ̀ pé nǹkan mẹ́rin bóyá wọ́n ti gbọ́dọ̀ sọ bí náà tó sì ti ń ṣẹlẹ̀ ní state meeting pé nǹkan mẹ́rin péré lòun fi bá ayé jà pé kò sí oògùn kan kò sí ọṣà àwúrè kan ìwẹ̀ odò kan ọ̀ràn kándù kankan ọ̀ràn bí kò ṣe ẹ̀sìn. ní nǹkan mẹ́rin ọ̀hún náà ni tí mo bá correct àjàkálẹ̀ àrùn ikú òjijì jàǹbá ọkọ̀ assassination iná ìjì ńlá tàbí òjò ńlá ẹ rí i pé lọ́dún yìí nísìnyí ní January òjò méjì pé ló sì preambush ni a sì ti gbọ́ṣẹ́ tóbi tó ti ṣọṣẹ́ sí òjò àrọ̀kúrò ò tí ì rọ o tó ní thunder ó ti yẹ yín bẹ́ẹ̀ ó ti ń ṣẹlẹ̀ ní Àkúrẹ́ nísìnyí níbi ìjẹrin sí jarùn àwọn obìnrin ọlọ́jà oníṣu elépo oníṣu àwọn 12 wọ́n kú ní ṣé jọ́ọ̀sì ní àbí níjọ́là ẹgbẹ́ náà ní rédíò lánàá àwọn márùn-ún kọ́ ló kú mẹ́fà ló kú àwọn bíi 9 wà ní hospital air crash. January la sì wà yìí o February sì wà ń bẹ o àwọn òjò August September October sì wà ń bẹ o torí náà ṣe ni a máa ń bẹ̀ wá ẹ̀sìn ṣe pàtàkì fún wa ó bá jẹ́ sẹ̀lẹ̀ ó bá jẹ́ kérúbù ó bá jẹ́ deeper life ó bá jẹ́ what have you ká sin Ọlọ́run lẹ́dàá wa ló lè kó wa yọ o gbogbo tó àkù sí owó kò sówó bá a bá sìn owó ajáde ọba tí ń pèsè yóò pèsè fún wa lórúkọ Jésù ilé yìí láìpẹ́ láìjìnà a ó wá ṣe. àdúrà alátẹnu superior àwọn òpè. mímọ́ Olúwa Ọlọ́run ìmọ́lẹ̀ a dúpẹ́ fún ọ̀rọ̀ ìyànjú yìí tí ẹ fi ránṣẹ́ sí wa àwa mọ̀ pé ẹ̀yin ni Ọlọ́run tí ó mọ ohun gbogbo ẹ̀yin ni Ọlọ́run ìlérí ẹ̀yin ni Ọlọ́run májẹ̀mú a dúpẹ́ pé ìlérí àti májẹ̀mú èyí tí ẹ bá wa dá ẹ̀ ń múṣẹ lọ lásìkò yìí bàbá ẹ wá gbọ́ pẹ́ wa ǹjẹ́ èyí tí ẹ fi ránṣẹ́ sí wa bó ṣe gbé tí ọ̀tún wọlé bàbá má yẹ kó gba tètè jáde.
gbé búlọ́ọ̀kù yẹn sílẹ̀ fún wọn. ọba ẹ̀yìn ènìyàn rẹ̀ kí gbogbo ayé ṣe ọ̀fẹ́. Fire fífi tọkàn. Elohim Jah. Ẹ máa kọrin lọ. Elohim Jah.